Òṣèré Nollywood Yorùbá Tóyìn Abraham ti kọrin ìyìn sí ọkọ rẹ̀ Kọ́láwọlé Ajẹ́yẹmí lílọ sí ojú òpó Instagram rẹ̀ láti ṣe ayẹyẹ ọkọrin rẹ̀ ní Ọjọ́ Àwọn Ọkọrin Àgbáyé. Tóyìn Abraham pín àgékúrú aboyún ti ara rẹ̀ àti ti ọkọ rẹ̀ ní ọdún 2022. Ó ti rò wípé wọ́n ní ìdààmú nínú ilé tí ó wáyé láti ìwà Tóyìn Abraham sí àwọn ará kan tí ó yíká ìhùwàsí rẹ̀. Bákan náà, lákòókò ìdìbò gbogbogbò, Kọ́láwọlé Ajẹ́yẹmí ti ya ara rẹ̀ sí gbangba láti ṣe àtìlẹ́yìn fún olùdíje ipò ààrẹ tí ó fẹ́. Tóyìn Abraham fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòun ti lóyún ní ọdún 2022 ṣùgbọ́n tí ó ti pàdánù oyún náà. Ó fi hàn pé ó kígbe lẹ́yìn tí ó pàdánù oyún náà bí ó ṣe fẹ́ láti ní ọ̀kan tàbí méjì àti pé ó ṣe ń ṣe. Ó tún sọ̀rọ̀ nípa bí ara rẹ̀ ṣe tijú lẹ́yìn tí ó ti ní ikùn láti ìsọnù náà. Ẹ̀yin olólùfẹ́ wa, ṣé tí ẹ̀ ń bá wa kálọ, ẹ má gbàgbé láti fún fídíò yìí ní ìkáwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like lórí ìtẹ́ TV. Kẹ́ lọ comment section láti lọ sọ àwọn ẹ̀dùn ọkàn nípa fídíò yìí. Ẹ sì má gbàgbé láti share àwọn fídíò wa sáwọn olólùfẹ́ yín tẹ́ bá ti gbádùn àwọn eré ìtàn ìdárayá tí a mú wá fún yín lọ́jọ́ kan.